Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Felix Morka tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti fèsì sí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé sọ nínú ìpàdé tí ẹgbẹ́ òṣèlú alátakò ṣe ní ìlú Ìbàdàn wípé fún àwọn tí ó ń gbé ìgbé ayé wọn bí ẹni pé kò sí ọ̀la ni kí wọ́n rántí bí wẹ́ẹ̀-tí-ẹ ṣe bẹ̀rẹ̀ nígbà náà lọ́hùn. Ọ̀rọ̀ yìí ni akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ APC dáhùn sí wípé gómìnà Mákindé kò yẹ láti wà ní ipò gómìnà tí ó wà lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìlúmọ̀ọ́ká olùṣeré orí ìtàgé àti òṣèré Fúnkẹ́ Akíndélé ti tètè kó ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ràìnràn káàkiri ẹ̀rọ ayélujára èyí tí Ọládìtì gbé àwòrán fọ́nrán rẹ̀ sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé Fúnkẹ́ Akíndélé dá gbajúmọ̀ olórin Fújì oníràwọ̀ Wàsíù Pàsúmà nù gẹ́gẹ́ bí omi ìfọwọ́ ní ìta gbangba wáyà ayé. Ìròyìn ló jẹ́ kí Fúnkẹ́ Akíndélé tètè ṣàlàyé fún gbogbo ènìyàn ní ọjọ́ ìsinmi wípé àwòrán fọ́nrán tí wọ́n gbé síta yìí kò ṣe àfihàn rẹ̀ délẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn rí ibi tí òun ti kí Pàsúmà tí òun sì tún bá a jó níbi ayẹyẹ ọjọ́ ìbí Fathia William. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn eléyìí náà ló sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú 14 alátakò ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti panupọ̀ láti jìjọ fi olùdíje kan ṣoṣo sílẹ̀ fún ipò ààrẹ èyí tí wọn yóò lò láti figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ìpinnu yìí wáyé nígbà tí wọ́n parí ìpàdé àpérò tí wọ́n lọ ṣe ní Vanguard ti ilé ìjọba Agodi ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tí wọ́n tún fi ṣe àmì ìbẹ̀rẹ̀ àsopọ̀ ẹgbẹ́ alátakò ńlá. Àwọn ènìyàn pàtàkì tí ó jẹ́ olóṣèlú ní ilẹ̀ Nàìjíríà bíi igbákejì ààrẹ àná Àtíkù Abubakar, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tí ó jẹ́ olùgbàlejò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n farahàn níbi ìpàdé náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Òṣèré eré orí ìtàgé ti ilẹ̀ Nàìjíríà kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jim Iyke ti ṣe àfihàn ìdojúkọ tí iléeṣẹ́ eré ṣíṣe tí ilẹ̀ Nàìjíríà ń dojúkọ àti pé iléeṣẹ́ náà tún kún fún ìwà búburú lóríṣiríṣi bíi ọ̀tẹ̀, ìbáraẹnijẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún un ní orí ẹ̀rọ BBC nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àwọn ìdojúkọ tí iléeṣẹ́ àwọn ní. Iyke wá ṣe àfihàn ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò sa gbogbo ipá òun láti rí i pé òun fọ iléeṣẹ́ náà mọ́. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ ohun tí ó jẹ́ kí òun máa ṣákọ kò ju yíyìn tí ọmọ òun sọ pé òun máa ń yin òun nígbàkúgbà tí òun bá ń ṣe eré orí ìtàgé lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Mínísítà tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ àti àṣà Lai Mohammed ti ké gbàjarè síta lórí owó rọ̀gùnrọ̀gùn tí àwọn ènìyàn ń san láti díje fún ipò nínú ètò òṣèlú ní ilẹ̀ Nàìjíríà. Ó tún wá ń kìlọ̀ nípa ewu ìdènà tí ó ń mú bá ìkópa nínú ìdíje fún ipò kọ̀ọ̀kan ní pàtó fún àwọn ọ̀dọ́. Mohammed sọ ọ̀rọ̀ yìí ní òpin ọ̀sẹ̀ ní London School ti Economics àti ti Political Science nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìdàgbàsókè lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari àti ìwé tuntun rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn ló gbé e jáde síta wípé igbákejì ààrẹ àná Àtíkù Abubakar àti gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀rí aṣòfin Rabiu Musa Kwankwaso ti kalẹ̀ sí ìlú Ìbàdàn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìpàdé àpapọ̀ ti olórí gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò. Àkọlé ìpàdé náà ni pé a fẹ́ ṣiṣẹ́ papọ̀ fún ìṣọ̀kan ìtakò èyí tí àwọn fẹ́ lò láti gbé ètò ìṣèjọba àwarawa ró. Àwọn ènìyàn jàǹkànjàǹkàn mìíràn tí wọ́n péjọ sí ibi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ alátakò náà ni mínísítà fún ètò ìrìnnà tẹ́lẹ̀rí Rotimi Amechi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀rí Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìdíje eré ìdárayá ti 2026 National Sports Fiesta ti Unity School Old Student Association (USOSA) ti wá sí òpin ní ìpínlẹ̀ Enugu nínú èyí tí Federal Government College (FGC) Enugu ni wọ́n jáwé olúborí
pẹ̀lú gbígba àmì ẹ̀yẹ wúrà 8, bàbà 3 àti idẹ 2 tí FGC Ikot-Ekpene Old Students Association gbé ipò kejì pẹ̀lú gbígba àmì ẹ̀yẹ wúrà 7, bàbà 7 àti idẹ 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn tí ó sì tún ti ń kí ọmọ ilẹ̀ Nàìjíríà American basketball akọni oníràwọ̀ Ejimofor Anosike lórí ìtàn àṣeyọrí rẹ̀ nínú ìdíje 2026 National Basketball China Championship. Anosike tí ó jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọlọ́wọ́ ni ó kún àwọn akẹgbẹ́ rẹ̀ lágbára láti rí i dájú pé àwọn jáwé olúborí kí àwọn sì tún tayọ nínú ìdíje sáà tí wọ́n wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn alábòójútó ilé ẹ̀kọ́ gíga ti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé ní ọjọ́ ìsinmi ìdí tí wọ́n fi kọ̀ jálẹ̀ láti gba olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ti ọdún 2023 Peter Obi láàyè láti lo ibi tí ó fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga náà wípé kò ṣẹ̀yìn àkókò péréte ni àwọn olùṣe ètò náà bun àwọn gbọ́ tí ètò ìdánilẹ́kọ̀ọ́ náà tó dé. Àlàyé yìí wáyé látàrí ọ̀rọ̀ tí Obi gbé sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́gi lé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ilé ẹ̀kọ́ gíga ti ilẹ̀ Nàìjíríà yóò tàbùkù òmìnira ètò ẹ̀kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àjọ Joint Admission and Matriculation Board (JAMB) ti tètè dẹ́kun gbígbé ìròyìn èké tí ó ń jà káàkiri wípé akẹ́kọ̀ọ́ kan láti ìpínlẹ̀ Cross River gba máàkì 496 394 nínú ìdánwò JAMB tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn yìí wá tẹ̀síwájú wípé Osongbu ló gbé e sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ tí ó sì tún ṣe àfihàn rẹ̀ wípé akẹ́kọ̀ọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Okon Winifred Samson gba máàkì náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi ní ọjọ́ mìíràn fún àkọ́tún ìròyìn Lerefe láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má gbàgbé láti tún fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Kò ní sú yín kò dẹ̀ ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.